أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ́rọ àlùkún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ́lú jùpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fìdí ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fi malu wala banon, owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim, àfẹ́ntọ́wọ́ pàdé Ọlọ́run bá lè tọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kú níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. A fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run kọ́rọ̀ kọ́sàlẹ̀kún ìmánì ẹnìkọ̀ọ̀kan wa, kọ́sàlẹ̀kún àgbọ́yé rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. Wala la hawla wala quwwata illa billahil azim. Adam ní ayé lè àǹfàsùkú àfi ń ṣàdúrà, a ń fi àsìkò àfi ń ṣàdúrà fún àfáwà tí wọ́n ṣe tírà tí a ń ká, Imamu wa Ibn Hajar al-Asqalani alayhi rahmatullah. Kọ́nà balẹ̀ kọlá kó bá ní foríjì wọn, kó bá ní kẹ́ wọn, ó díkáwà náà ó sí àǹfààní nínú tírà tí wọ́n kọ yìí, tírà Bulughul Maram láyé àtijọ́ gbẹ̀rẹ̀ kíyámà kó tí kó wúlò fún wa, kó wá sàwà náà lẹ́ni rí. Gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ pátá àbáwà Gbanimardul Arabi, Ọlọ́run bá ní kẹ́ wọn. Gbogbo àwọn àfáà tí wọ́n bẹ láyé, Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn. La hawla wala quwwata illa billahil azim. Ní alẹ́ òní gẹ́gẹ́ bá ti máa kọ́ra wa nínú tírà Bulughul Maram èyí tí Imamu wa Ibn Hajar al-Asqalani tí wọ́n sì kíni o tí wọ́n kọ. So tírà yìí ó jẹ́ tírà ẹ̀sìn tí ń ṣàlàyé fún wa nípa báwo ni a sì gbàgbọ́yé Islam. Ó ní tírà ó ní ṣàlàyé. So à ń bẹ Ọlọ́run kó dé kó sí wá ní àǹfààní láyé àtijọ́ ọgbẹ̀rẹ̀ àríkìyàmà. So ibi tí a bá ọ̀rọ̀ dé ó náà níbi àdísì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èyí tí ìyàwó Aisha tó gbá wà. Ṣùgbọ́n síwájú ká tó bọ́ bẹ̀, torí pé bí àdísì àápẹ̀ díẹ̀ ń bẹ, a fẹ́ sọ àwọn ìmọ̀ ìjìnlẹ̀ tó wà nínú Al-Qur'an Kareem pẹ̀lú ọ̀rọ̀ hadithi. Ṣùgbọ́n ká tó bọ́ sínú hadithi ọ̀hún, akọ́kọ́ fẹ́ fi ọ̀rọ̀ kan sí wá láǹfààní. Kí náà nìkan náà, gbogbo náà lámarákùnrin tí wọ́n ń takò Al-Qur'an tí a ń pè ní ta lọ́lọ́run. Gbogbo bó ṣe láti ọdún ìwá nígbàtí ọwọ́ bà tó wà ní àhàmá tó wà láhàmá, oríṣiríṣi ọ̀rọ̀ ó làwọn èèyàn ń sọ ike àwọn mùsùlùmí wọ́n ń fìyà jẹ ta lọ́nà. Pàtàkì jùlọ àwọn oníṣẹ̀ṣe wọ́n bọ́ ta ẹ̀yìn àfáà lọ́rin ẹ̀bá àtúntà lọ́nlẹ̀ wọn ọ̀fẹ́ túlẹ̀ ní wọn ọ̀fẹ́ sígbá ní. Ọ̀gọ̀rọ̀ lómìnà bọ́ta nígbàtí tí ń bú wa sẹ́rí ńgbà náà, ó bú Ṣéhù Lágbájá, ó bú Tàmẹ̀dùn. Àwọn èèyàn rí ìjà fún ara wọn ní kókó pé torí àwọn tó bú ní ẹlòmí ò ní Ọlọ́run ṣe gbìjà ìgbàtí ń bú Ọlọ́run adé alé. Ṣùgbọ́n wọ́n ta sáwọn àfáà wa ìròrí ẹlòmí nù nígbà tó ti ta sáwọn àfáà wa. Àwọn mọ̀lẹ́bí rẹ̀
wọ́n dìde wọ́n bẹ̀bẹ̀ ńgbọ̀ya àtúrẹ́ nìkan nù mọ̀lẹ́bí ó túbọ̀ ta pé ta lọ́lọ́wọ̀n ọ̀rán yẹn kò kọ́bùn bẹ̀bẹ̀ ó torí pé òun rí nínú sẹ́ẹ̀ kò sọ pé kó wọ́n bẹ nìkankan ńgbọ̀ padà yá màmá rẹ̀ bọ́ta wọ́n ń sọ fún wọn lọ bí àwọn àfáà pé gbogbo ẹ̀yin tẹ́ẹ̀sẹ̀ so àwọn àfáà sí yọ̀nú wọ́n sì rẹ̀ dì àti jẹ́ pé kí ìgbésẹ̀ kí wọ́n fi ilẹ̀ kó wáyé nítorí pé àwọn ti gbójú kò ń bí ìwọ̀ ọ̀tí a àmọ́ kó yẹ kálukú pé kì í ṣe ẹnì kẹ́kẹ́ ló ti débẹ̀ bí ọ̀sọ́ náà ẹgbẹ́ rẹ̀ tó bọ́ta ẹgbẹ́ rẹ̀ tó sọ̀rọ̀ bóyá lánàá owó yẹn náà ẹgbẹ́ rẹ̀ ń sọ pé gbogbo àwọn tó ń ṣẹ̀ táwọn ṣẹ̀ wọ́n má bínú kankan tó ṣùgbẹ́gbẹ́ rẹ̀ sọ̀rọ̀ kan bóyá ẹgbẹ́ rẹ̀ náà ni ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ kan lánàá pé kódà káwọn èèyàn ṣàánú àwọn ṣèjókòó àdúrà kan ní yídì géètì nìbàdàn pé kọ́lọ̀ kó bá wọn foríjìn torí pọ́ sẹlọ́n inú mi dùn gbà tí ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ lánàá igbe ọ̀sẹ̀ ọlọ́run kẹ́rí kálukú ti jáwọ́ kò bí wọ tara tiẹ̀ kẹ́ kálukú ní ẹjẹ́ àbọ̀lọ́ ńlẹ̀ ọlọ́run wá kọ̀ wá yí àwọn èèyàn ipe ìwọ ọ̀tọ́lọ́run gan ló yẹ ká jà fojú wàláhì tá lọ́lọ́run ò borí bó níbi kẹ̀kẹ́ jọ̀dọ̀ ọlọ́run lọ gbogbo ẹni tó bá wà máṣàwó nígbà kálukú wá gbójú kò ń bẹ̀ ọlọ́run ni mo dé tí báyìí lẹ gbójú kò ń bẹ̀ nígbà tí wọ́n lọ sí court mo wò ó lórí kíní ọ̀dọ̀ àfà sàkámà so ipe aná ni wọn bá ti settle kéèsì yẹn díẹ̀ ṣùgbọ́n adájọ́ méjì ẹ̀ lọ́yà méjì ní ẹni lò ìyẹn dúró fún lọ́yà méjèèjì ẹnìkan lọ́wọ́ ẹnìkejì ọ̀wá kò yí àwọn èèyàn gẹ́gẹ́ kódà kò yí àwọn lawyers petition méjì ní ìbẹ̀ lọ́dọ̀ adájọ́ lọ́yà kan kọ̀ọ̀kan lọ́tọ̀ ìkejì kọ̀ọ̀kan ìkan kọ pé wọ́n bá wọn reduce bẹ́ẹ̀lì rẹ̀ bí wọ́n ti ń sọ ìkejì kọ pé ilé ẹjọ́ lẹ́tọ̀ọ́ láti jẹ́ kí wọ́n sọ pé kíta lọ́wọ́ wà láhàmọ́ pé ilé ẹjọ́ kangaroo ni inú àwọn lọ́yà ta lọ́lọ́ wọ́n ládájọ́ wá sọ yí pé ọ̀dà eléyìí lọ́yà ta lọ́lọ́ eléyìí lọ́yà ta lọ́lọ́ táwọn méjì bá ti lè wá kí wọ́n sọ pé wò láǹfẹ́ withdraw nù petition méjèèjì ìlọ̀rọ̀ tó lè ṣe sọ ìkan wá lánàá ìkejì ọ̀wà adájọ́ ni ẹ̀kà tó ń dìlé ọmọkùnrin wọ́n ládájọ́ sọ pé wọ́n tún wá lónìí tí èsì sábà rí bẹ́ẹ̀ níjọ́ kejì àmì ìjì tó wá lónìí so nínú ọ̀rọ̀ òfin wọn táwọn adájọ́ máa ń lò ó ní pé lọ́yà tó bá ti jẹ́ òun ní abá ní ló lídìí tíìmù kan gbogbo àwọn lọ́yà tó bá wà lẹ́yìn tí a jọ kódà kún ọjọ́ máa dìfẹ́ndì tó bá ti sọ̀rọ̀ ẹnìkejì òní tako so lọ́yà tí òun dìde òun sọ̀rọ̀ lọ́yà kejì bá náwó pé so etí lọ́yà kejì sọ ọ̀tọ̀ ṣùgbọ́n òun fẹ́ sọ pé òun fẹ́ back out lórí kéèsì yìí òun ò sẹ́yẹ lọ́yà àtàlọ́lọ́ mọ́ ó ti tako fún tọ́wà lẹ̀ bádájọ́ tó ṣe tún pé wọ́n tó máa bọ̀ níparí oṣù pé kí wọ́n lọ fi ẹnu kò sórí ìkẹyọkan ọwọ́ ń rújú fún everybody pé kí ní ṣẹlẹ̀ kí náà ní ọ̀ṣẹlẹ̀ ẹ̀dàkùn tá ní jẹ́ wọ́n òṣìṣẹ́ tá ní ọ̀dọ́rọ̀ wọn yíra wọn nígbàtí gbogbo àwọn èèyàn láwọn ti yọ́nú gbogbo kálukú àti ògo Ìlọrin àti ògo kìnnìkan àti kálukú wọn àwọn ti gba settlement but ẹlòmíì rí sí ike àwa lọ́sẹ̀ ogun ṣe làgbájá ẹ̀yin náà lọ wọ́ lọ́wọ́ fídíò tó ṣe ó ṣe fídíò méje nítorí mi kò tó ẹyọ kan tó ṣe ń pa Al-Qur'an kò tó ẹyọ kan tó sọ ń pọ̀ náà ìwọ tiwa afáàní ma bá lùdí ní kàtàrídọ́ àǹtúdá nìsáwù fa inna thawbaka maghsulun minad danasi fa inna thawbaka maghsulun minad danasi. Ó ní
má bá lù dí níkà irú ẹ̀sìn wo lẹ̀sìn tiẹ̀ tẹ́rìdọ̀ àǹtúdà nísàhù ó sì ń yọnu iná ẹ̀ ń dùn kọjá pé wọ̀lọ̀ ń kẹ́rẹ́ bẹ̀ sí mu àbẹ́tì ẹ̀ ń kẹ́rẹ́ ẹ̀ bá gan ò lè sọ̀rọ̀ fa inna thawbaka magsulun min ad-danasi aṣọ rẹ tí kíní bá ta sí ìdọ̀tí ọ sáré lọ fọ̀ white mi ti stay ẹ bá ń fọ̀ ṣùgbọ́n ọtẹ ọlọ́run kí white Islam ọmọ stay kò ní stay la ọtẹ ọlọ́run kí wọ́n máa wọ Islam afáàní tarjuna jata walam tasluk masalikaha ajísù rẹ̀ nù àbí alibẹ́tù thani ike tarjuna jata wọ́n náà rẹ̀ kakọ́ fẹ́ là walam tasluk masalikaha ó sì ní ojú ọ̀nà lílà yẹn ọ̀tọ̀ ojú ọ̀nà yẹn inna safinata la tajri ala al-yabasi ìjẹ́wọ̀ rí ọkọ̀ ojú omi tí rìn lórí yẹpẹ̀rí tẹ́yìn ọkọ̀ ojú omi ọba rìn tẹ́mà ti lè pẹ̀lú ọkọ̀ ojú omi orí omi náà ni ó ti rìn ẹ bá fẹ́ tọ̀ ọ̀nà lílà náà ni ọ̀nà táwọn tànà tí wọ́n tọ̀ tí wọ́n fi là ní pé ẹ̀sìn ni wọ́n fún ní priority wọn ò fún personality ara wọn ní priority ẹ̀sìn yẹn ni gbogbo ayé ti yọ́nú rẹ̀ kọ̀sá àwọn àgàtí lágídí máa mú pé ọ̀sẹ̀ mi ọlọ́run wá ní ìtì ìṣetán ẹ̀yin lẹ́lẹ́fẹ́ túlẹ̀ ẹnu wa kò torí pọ́dọ̀ gẹ̀gẹ̀ lọ́sẹ̀ jù gbogbo ìgbà tẹ́ bá ní kó máa wá foríjì tẹ́ ẹ̀ dá padà sọ́dọ̀ Ọlọ́run kódà kó ṣe fídíò lórí yín kó ní àfọ́ àlàgbẹ́já tí mo bú ẹ má bínú àwátàlẹ̀dù tí mo bú sáà ti gbàgbé wọ́ tàlìkì àmọ́ ni a ti gbàgbé wọ́ tọ̀run ni náà sáà ti gbàgbé wọ́ tọ̀run ìwọ tọ̀run lágbára wallahi àwọn bàbá ńlẹ̀ Yorùbá wọ́n ní mọ̀ ń bọ̀ wọ Ọlọ́run ọ̀yà lógún ọdún àbí ẹlòmí ọmọ ta Ọlọ́run yọ́ mọ̀ sí àbúkò nàkí sọ́lọ̀ Ọlọ́run ti dé ní ìsìn ti fi rẹ̀ hàn tó bá jẹ pé rò rí tọmọ ànábí Ádámà ni kí ní ó blé ń bi pé sọ́yẹ kọ́rọ̀ àwọn lọ́yọ̀ tó máa takora wọn nígbàtí gbogbo ayé ti gbà pé settlement dé Ọlọ́run ni mo èsè tán ẹ wo bí wọ́n ti ń sìsì láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìwá àti bẹ̀rẹ̀ làwọn tí aláwọn support ẹ̀ náà ti ń sìsì wọ́n á fún lé alájọ́tò ní orí next week ní ìsì tí ń bá sì bẹ́ẹ̀ ni ò ti lóṣù méjì bẹ́ẹ̀ wọ́n ti sọ ìparí òkúbà tí wọ́n bá ilé síbà ọlọ́mọdé ó sì December ń bẹ́ ẹnu because kálukú ò tí rí ẹ ń bá nífẹ̀ẹ́ rẹ̀ tẹ̀sí òkú fẹ́ kò ní àdẹ̀wò ẹ lọ bá pé ọ̀sẹ̀ èmi ò gbogbo ẹ̀ tẹ́ bá ní access sí ẹni kó tú wá láàrin òun àtọ́bá tó dáa a sọ pé dandan kó ṣe Islam ṣùgbọ́n wallahi Islam èyí ṣe ẹ̀sìn tíyàn máa ń tanú bá tí ò ní kádẹ náà yọ Islam èyí ṣe ẹ̀sìn tíyàn máa ń gbógun ọ̀tá àti tí ò ní ka orí ibú láyé àtọ̀run kò sí Islam èyí ṣẹ̀sìn bẹ́ẹ̀ ẹyẹ fún alátòjúwe kan lójú ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láwọn yẹn ti ń sọ̀rọ̀ Abu Hurairah àwọn onírọ̀rọ̀ dọ́ta láwọn yẹn ti ń sọ̀rọ̀ Abu Hurairah ipé kọmọdé ànàbí lọ gbogbo gbà so ọwọ́ àdíjọ́ kan Abu Hurairah wá ń ka àdísì lẹ́yìn ikú ànàbí ni ó ní wá ń ka àdísì fáwọn sàhábà fáwọn ọmọ kí ó rẹ̀ jẹ́ ọ ń ka àdísì fáwọn ọmọ kí ó rẹ̀ ọ wá ń ka àdísì tó wà nínú Sahih Bukhari wípé Ànábì sallallahu alaihi wasallam ó sọ yí pé idha istayqadha ahadukum min nawmihi tẹ́nìkọ̀ kan yín bá jí látojú oorun rẹ̀ tẹ́nìkọ̀ kan yín bá jí látojú oorun rẹ̀ kó fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta síwájú kó tó ti bọ́nà igbá omi fa innahu la yadri ayna batat yaduhu torí pé kọ̀ mọ́ bí tí ọwọ́ rẹ̀ sùn mọ́júmá arákùnrin ká wá ń kọjá lọ ìwá ń ṣe yẹ̀yẹ̀ pé àwọn mùsùlùmí Abu Hurairah ọ̀gbọ́n òun kàn kọjá lọ́kàn gbọ́n tí àwọn mùsùlùmí wọ́n ti ẹ̀bọ́n tara wọn wọ́n á máa tara wọn ẹ̀hùn torí pé kọ̀ wọ́n bí tọ́wọ́ rẹ̀ sùn níbo lọ́wọ́ èèyàn máa ń sùn
ànábì yìí wọn jẹ́ ara yẹ̀ra nù lọ́kẹ̀jú nǹkan sí ẹ̀ wọ́n sì máa gbà bẹ́ẹ̀ ó ń fẹnu ẹ̀ tẹ́ẹ̀ka àdíìsì ànábì sallallahu alaihi wasallam tí ò sí ànábì ń bẹ kò sí àfáà tí ń sọ ń bẹ ṣùgbọ́n lọ́wọ́ abẹ́ fi hàn pé ọ̀dà ṣé ọ̀rọ̀ ẹ̀mí ànábì mi ló fi sí ẹ̀yẹ alẹ́ ẹjọ́ náà ló súnmọ́ jùmọ́ nígbà tí ó jì ọwọ́ rẹ̀ ti há mọ́nà fúrọ́ rẹ̀ ó jí báyìí ní iyọwọ́ tí orí yọ bó sì pariwo nù ẹgbà mí o làákà rẹ̀ ń lọ bí tó ṣe kẹ́ lánàá ó ti wọ́n bẹ́ wọ́n súnmọ́ jùmọ́ báyìí àdísì ló ń fi sí ẹ̀yẹ súnà nàbí ló ń fi sí ẹ̀yẹ lọ bó ń pe Abu Hurairah wá àti gbáǹpà Abu Hurairah débẹ̀ lẹ́yìn tí ọ̀nà kẹ́nìkan fún sí ẹ̀yẹ ẹni kó gbógun ti ìsìláàmù lánàá kó rọ̀ rẹ̀ ọmọ dárù gbogbo ẹni tí ń gbógun ti ìsìláàmù ní ìsìn kọ́lẹ́tà sí ìbínú Ọlọ́run kìí sáà mùsùlùmí gbogbo tí ń ṣẹlẹ̀ lọ Palestine ní ìsìn táwọn èèyàn ń ṣẹ̀ṣẹ̀ ń wò pé kíní a máa kẹ́dùn a máa fàdúrà àwọn ọmọ ìyá wa lọ́wọ́ a sì máa jẹ́ óyé pé ilẹ̀ àwa mùsùlùmí ní Palestine àfidẹ́yìn ọba sábòsí ló kù ìjọba Amẹ́ríkà wọ́n ń tara wọn ni bí ẹ ṣe ń sọpọ́tì àwọn Israeli wallahi Ànábì sọ fún wa ike káyé ó tó parẹ́ Ànábì sọ ike Palestine wọ́n yóò padà di ìgbà tí ìjàmbá ṣẹlẹ̀ bóyá ṣùgbọ́n tí ń tó bọ̀ Ànábì ní káyé tó parẹ́ yóò ṣẹlẹ̀ tíjọ́ gbọ́pọ̀ àwa mùsùlùmí àti àwọn Yẹ̀húdí papọ̀ nílùú Palestine náà ni ọmọ Israeli yìí náà ni débi pé ọwọ́ àwọn Palestine ó dùn wọ́n ọwọ́ àwa mùsùlùmí méjì mọ́tò fún àwọn Palestine ọwọ́ àwa mùsùlùmí yóò dùn wọ́n ní dídùn gidi débi pé ibi tí yàbá ti jẹ́ wọ́n tí a máa ń sá pamọ́ torí kódà kọ́ bá ń súnmọ́ Nàìjíríà wà Palestine gbà náà tá a bá jọ ń jagun tá a jọ ń jà Yẹ̀húdí ó sápamọ́ Ànábì ni wọ́n máa gan káàkiri kódà wọ́n gọ sẹ́yìn òkúta gbogbo tó lọ ń dání Ọlọ́run àjọ máa sọ̀rọ̀ lọ́wọ́ fún lọ́rọ̀ sọ lẹ́yìn igi kan tánàbí dápọ̀ pé nílùú Palestine yẹn igi yẹn ni ò ní sọ̀rọ̀ torí pé ọ̀fẹ́ sáláì mọ̀ rí igi àwọn Yẹ̀húdí náà ni àwọn ní a máa ń gbégi kódà ìwádìí fi ya pé àwọn mẹ́sọ́lí wọ́n ń gbígi yẹn bàjẹ́ dìsìn nígbà wọn ti rádìsì Ànábì pé Ànábì ní bí nìkan ni ó bó wọn láṣìírí ṣùgbọ́n wọ́n ti gbàgbé tí ń pé idha jaa al-qadar amiya al-basar idha jaa al-qadar amiya al-basar tí kádàrà bá ti dé ojú rí náà máa ń fọ́ ni ibi tí yẹn ti ń gbà kọjá tẹ́lẹ̀ ọ̀yọ́ ọkọ̀ fílípì gap yọ́kọ̀ bọ̀ sínú kòtò láyé ọ̀bà ní kòtò tẹ́ẹ̀sẹ̀ máa gbà kádàrà ní à ń pè báwọn idha jaa al-qadar amiya al-basar tí kádàrà bá ti dé ojú rí náà fọ́ ni Ànábì ní igi yẹn ó nìkan ní òní tásìrí Yẹ̀húdí mùsùlùmí ọ̀tẹ̀ máa kọjá lọ bìnàbìnà ń tiẹ̀ òun máa ṣe bìnàbìnà lọ́bàá òkúta tí Yẹ̀húdí bá gọ sí lẹ́yìn yóò mọ̀ sọ pé ya Muslim ya Abdallah gbogbo sí wọ́n náà dì sínú ya Muslim ya Abdallah ìrẹ̀rúṣẹ́ ọlọ́ mùsùlùmí wò bí inna hadha Yẹ̀húdí kan lọ́gọ sẹ́yìn mi ta'al waqtulu wá pa sallallahu alaihi wasallam ẹ̀yin Israeli ẹ máa múra àyálẹ̀ àwọn ọ̀kanjú èyí tẹ́ ìṣe lọ́wọ́ gbogbo mùsùlùmí tí ń kú ń bẹ̀ wọ́n fi ń kó fọ́ Ọlọ́run bí idhnillah Ọlọ́run ó sì gbàgbára fún yóò sì máa kánà wa èyí táwa kìlọ̀ ni pé ta lọ́lọ́run tó wà bẹ́ẹ̀ kò sàdédé wà bẹ́ẹ̀ àyín fámìlì rẹ̀ ẹ̀yin tẹ́ bá mọ̀ wọn gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń dídàgbára fúnra yín ẹjẹ́ kó yé wípé wàlúwàáyé ọ̀gẹ́ ń tọ́sẹ̀ tọ́jẹ́ pé tó bá ti ìyọnú rẹ̀ ní gbogbo nǹkan wà òun náà lọ́lọ́ bẹ́yìn bá yọnú tó máa bá bínú lọ ìgbésí ayé rẹ̀ ó máa dàrú tẹ́ bá wá nífẹ̀ẹ́ rẹ̀ ẹgbà wọ́pọ̀ ni ó ṣe rí ọ̀nà Ọlọ́run kì í ṣe káwọn ọ̀rẹ́kẹ́ èmi ti jáwọ́ bí tẹ́ ọ̀dà ńgbà gbogbo kálukú rẹ́dì fún sẹ́tímẹ́ǹtì tó lọ́nà wọn rẹ́dì kọ̀jọ̀kọ́rọ̀ àwọn lọ́yà òrìra wọn lónìí ní kóòtù lọ́yà tó wá ń bára wọn jà lọ́yà àwọn tí ó yẹ wọn yọkù náà àdánwò tẹ́ bá àwọn jẹlẹ́ kí wọ́n mú
sọ́ọ̀tù wáyé one voice ọ̀rọ̀ wọn wà yíra wọn ọmọga wọn ọmọ ọmọ ọsẹ ṣọ́yẹ wọn máa jà mẹ́ọ̀ ṣọ́yẹ kọ́rọ̀ wọn máa yíra wọn Tani òjò yíra wọn gbogbo dọ́tẹ̀yìn ọba ti mọ ibi tí ìṣòro rẹ ti ń wá Ọlọ́run èsì tó fẹ́ ṣàánú rẹ tó bá wà dé kéèyàn ọmọ ibi tí pé níbo mo ti fẹsẹ̀ kọ́ kò tí ì ṣe dáàánú rẹ ni headquarter tẹ́yìn òsì ti gbọdọ̀ sórí ibú òun níbi tó ti lọ sórí ibú bẹ́ẹ̀ ẹ̀rọ awọ́sọ́lọ̀ ní kẹ́ẹ̀sì jẹ́ kó yẹ pé o ti sẹ́lọ̀ wàláhì tó bá bẹ Ọlọ́run gẹ́gẹ́ tó sì túbá Ọlọ́run ó sì rí fẹ́ rẹ̀ sáàmì àwọn tọ́sẹ̀ kálukú sì mọ́tọ́ tẹ́wọ́ àti ẹ̀sẹ̀ mọ́ àti ẹ̀sẹ̀ mọ́ àti ẹ̀sẹ̀ mọ́ ẹjẹ́ àgbàgbé rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ wá ìyọ́nú Ọlọ́run ìyọ́nú ayé ni ẹ fẹ́ wá ìyọ́nú Ọlọ́run ni ó sì bí ìyọ́nú ayé àfẹ́ntọ́nà bá ń ṣe ìsìtìrọ́jù fún òkú orí ẹ̀dẹ́ káwá lè bá àmọ́ pàtàkì Al-Qur'an ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin Yahudi ẹ̀yin Christian kẹ́ lè bá àmọ́ wà lẹ́ Ọlọ́run sórí fún wa àdìsítà fẹ́ kàlálẹ̀ ẹ̀yin tírú ẹ̀ bá ń bẹ́nu ẹ̀sìn wọn tírú ẹ̀ bá ń bẹ́nu Báíbù sọ fún abitọ́ wa tá a bá sọ pé kọ́ mọ́ lọ sí sáyẹ́ǹsì pé àbítọ́ bá lọ sí sáyẹ́ǹsì dáhùn ọmọ ká Islam lórí sáyẹ́ǹsì ẹ sọ nù ìwé tá a ti rí ló tá a fẹ́ sọ yìí ẹ jẹ́ àsọ nù ìwé tá a ti rí Anabi sallallahu alayhi wa sallam nínú àdífì ìyàwó Aisha kí ni owi kí ni ìyàwó Aisha sọ náà àdífì ìyàwó Aisha ní Anabi sallallahu alayhi wa sallam kana yaghsilu al-maniyya ìmọ̀ ń fọ spáàmù tí ń dọ́mọ́ Ànábì a máa fọ̀ lára aṣọ rẹ̀ yóò fọ̀ báyìí yóò fọ̀ kúrò lára aṣọ yóò wà máa lọ fún mọ́ Ànábì ó sì lọ fi aṣọ yẹn kírun inú rìwáyà ìyàwó Àìṣà ní pé màá máa wo orí pa bí tó fọ̀ níbi tí spam wà lára rẹ̀ ń sì máa wò tí ó tutù báyìí tánàbí ò fi máa fi kírun àdíìsì lọ́wọ́ bá àwọn afẹ́ gbé wa nígbà táwọn àfáà tí a ń fàmọ́ra lọ́rọ̀ wípé ṣé spam tí Ọlọ́run ti dá wa yìí ibi spam lọ́lọ́run ti dá wa spam lọ́lọ́run ti dá kálukú èmi wá challenge gbogbo ẹ̀jẹ̀ ìdí alú nísẹ̀sílẹ̀ so tó nísẹ̀sí ò níwèé kankan àwọn kan dàtàrù mọ́ra wọn lọ́wọ́ ni wọn ò níwèé kò sí jẹ́ gáìdì bẹ́yàn bá mú gídà bínú nìsẹ̀ ó ti dọ́lọ́ rẹ̀ lẹ́nu ẹ̀yìn ọ̀lẹ́rìí kankan ti ní ṣùgbọ́n ẹ̀yin Christian àtàyìn jù ẹ sọ náà wẹ́ ẹ̀sìn yín tó bá wà ẹ bá ní mú jáde níbi tí sáyẹ́ǹsì wà nínú òwe yìí káwá gbé sẹ́gbẹ̀ẹ́ Qur'an káwá wò ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe mùsùlùmí tẹ́ ẹ jẹ́ medical doctor ẹ̀sùn mọ́ bí kẹwàá wo ìmọ̀jìnlẹ̀ ní Al-Qur'an Kareem àníṣẹ́ Ọlọ́run fi Qur'an sí ọ̀gá mùjíza ó fi sí ọ̀gá mẹ́rẹ́kù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí pé gbogbo mùjíza kọ̀ọ̀kan gbogbo mẹ́rẹ́kù tó fáwọn ànábì Ọlọ́run ó jẹ́ physical mẹ́rẹ́kù tí ẹ bá ti wá ń kú báyìí oní mẹ́rẹ́kù yẹn lọ ọ̀pá Musa wúlò mà tẹ́ bá gbọ́ sẹ́wọ̀n tí bá ń pè rẹ̀ lọ́pàá Musa ìṣẹ́ ọ̀pá Musa lọ́wọ́ ọbẹ̀ scam àwọn èèyàn tiẹ̀ gbogbo kò sí ní ọ̀pá Musa ibi wọn àti ọjà kì í sọ̀pá ànábì Musa bóyá òun jẹ́ Musa tó wá rọ ọ̀pá tara tiẹ̀ ṣùgbọ́n máa da ẹ̀sùn máwò èèyàn lójú kẹ́nìkẹ́ni ẹ lọ́dọ̀ ọ̀ṣù ẹ wá ń jiyàn sí i síbẹ̀ yìí náà ní káwọn èèyàn máa wẹsẹ̀ tẹ́lẹ̀ ẹ wá rí pọ́fẹ́ rérò jù yín lọ ẹ wá ń pariwo ẹ̀yà àfọwọ́n bídíà lọ ṣé òun nìkan ni jákèmánì nǹkan àwọn alásàlá tó ní kìnnìkì yàtọ̀ láàrin lọ́dọ̀ ọ̀ṣù àti jákèmánì ṣé torí lọ́dọ̀ ọ̀ṣù tó pera rẹ̀ gbogbo alákàrà tó náà tẹ̀ kìnnìkan ẹ lọ wẹ kìnnìkan sólò táwọn náà ń sọ ẹ̀rẹ̀ lẹ́yìn ò sọ ṣé torí pé wá fi tì sí olóhùn lọ́dọ̀ ọ̀ṣù ẹ wá ń pariwo yà torí pé arígbó tí fẹ́ máa tú ọjà yín kẹni ní nǹkan ẹ̀kan náà jọ gbogbo yín ẹ̀jọ́ yàtọ̀ síra yín èwo yàtọ̀ náà máa já alọ́mọ ọgbọ́n wọ́n ní wọ́n sàndì sédì jẹ́lé ọgbọ́n alẹ́ ń ṣe fídíà ẹ̀ wá ń sọ pé nìkan sọ pé lọ́pọ̀lọpọ̀ ẹlẹ́bọ̀ lọ́pọ̀lọpọ̀ ó ń fídíà lọ́pọ̀lọpọ̀ sẹ́yẹ́dàkú sẹ́yìn nìkan ẹni tí ó bá wà ibi inú ìwò tó bá wà ẹ̀jẹ̀ àrí tí a ti sọ Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ṣàlàyé fún àwọn àfẹ́ẹ̀sìn òun àbọ̀ ọbẹ̀
wọ́n wọnú àdífì ànàbí sallallahu alaihi wasallam a ní ibi Islam Ọlọ́run ti dá wa torí pé Ọlọ́run sọ fún wa nínú Suratul Insan Ọlọ́run ṣàlàyé rẹ̀ inú Suratul Tariq Ọlọ́run ṣàlàyé rẹ̀ ti Suratul Tariq Ọlọ́run ní khuliqal insanu khuliqa min ma'in dafiq Ọlọ́run ní adẹ́yẹ níbi omi kan min ma'in dafiq omi tí máa ń tira wọn lọ́pàpá omi tí ń tira wọn lọ́pàpá máa rò pé tọkùn ẹnìkan ni Kùránì mọ́rọ̀ sọ Kùránì jẹ́ kó yá pé spáàmù nígbàtí bá ń bọ̀ lára ọkùnrin ọmọ ń wá pẹ̀lú fọ́ọ̀sì ni yóò máa sáré ni kìí ṣe rí ni bákan náà ni tóbi náà ń sáré ni Kùránì lọ sọ eléyìí ẹ̀sọ́ ní ìwé tó wà méjèèjì níjọ ń sáré spáàmù tọkùnrin ànàbí júwe rẹ̀ fún spáàmù tóbìnrin ànàbí júwe rẹ̀ fún kí ló fà inú àdìs Abdullah bin Mas'ud tí mọ́mú wa Ahmadu gbá wa ó ní àwọn Yahudi torí pé Yahudi ní mà wọ́n gbọ́ pé ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ti gbèdè lójíṣẹ́ wọ́n á gbọ́ pé ó ti ń jíṣẹ́ ìró rẹ̀ wá dọ́dọ̀ àwọn Yahudi wá ní ẹjá wọn òfin yín ní ìbéèrè kẹtẹ́ bí tó jẹ́ pé tó bá ilé dáhùn rẹ̀ ọ̀sánàbí tó lọ ṣáájú rẹ̀ àfikọ́ ọmọ rúmọ ìrìwáyà dìkì kanu ìbéèrè kẹ́ni wá béèrè ìmí ń bẹ tó gbé wá lọ́nà mi tí èsì náfsù àdìsí kẹ́nà but ibi ilé ìbéèrè kẹ́ni wá béèrè wọ́n á béèrè wà nàbí pé níbo ni Ọlọ́run ti máa ń dá ọmọ ànàbí Adama ànàbí ní mimma ir-rajul wa ma'il mar'a níbi omi tí ń jáde lára ọkùnrin àti bí omi tí ń jáde lára obìnrin ìmọ̀ wọn lọ́gbà àdìsí wa ó fi àyí pé spáàmù wà fóbìnrin Kùránì tí a ló jẹ́ agbọ̀yé torí Ọlọ́run sọ pé khuliqa min ma'in dafiq inú àwọn sáyẹ́nsì ìbílẹ̀ Kùránì ni dókítà tó bá ní orí bẹ́ẹ̀ ẹ bá ní pè jáde ibi spáàmù Ọlọ́run ló sọ fún abẹ́ ẹ sọ bẹ́ẹ̀ wà ní Báíbù pé spáàmù lọ́nà ti dá wa ó fi hàn pé Kùránì wà comprehensive ó dẹ̀ ti sọ̀rọ̀ ìkalẹ̀ ní 1400 something years ago ló ti sọ̀kalẹ̀ ẹ wá lọ ògbà tí náà mẹ́sìn dáyé ó fi hàn pé mẹ́sìn bá Kùránì láyé wọ́n yọ mẹ́sìn láti inú Al-Qur'an Kareem ni kìí ṣe Kùránì lọ́lọ́ tápù knowledge inú mẹ́sìn ìgbà wo nẹ́sẹ̀ discover ìmọ̀ ayé òde òní ìgbà wo nẹ́sẹ̀ discover rẹ̀ ìgbà wo nẹ́sẹ̀ ń wá ogbó ìmọ̀ mẹ́sìn rọ́kàn káàkiri ìgbò engineering tẹ́ǹsì pátá gbogbo ẹ̀lọ́wà ní Al-Qur'an Kareem ànábì ní ìbéèrè kan nínú ìbéèrè tí wọ́n béèrè torí pé níta fẹ́ lò ní pé ìjẹ́ spáàmù sẹ́gbin ni àbí èsẹ̀gbin tí ẹ̀kọ́ ń dá báàbù tá a wà ní ọ̀rọ̀ bó láti mọ́ najasat tábà tí ń gbòòrùn báàbù yẹn ẹ ti máa gbọ́ yé pé àáfàá àtọkọ tíra yìí in tó fi lè múrò àdífì yẹ wá a jẹ́ pé wọ́n ń ka mọ̀níyù kún nàjásà nìyẹn tí a fi mú alọ́ndà báàbù wọ́n ń gbà yìí pé spáàmù ẹ̀gbin ni ṣùgbọ́n àfẹ́ fi rinlẹ̀ pé spáàmù èsì ẹ̀gbin torí pé tó ọba lẹ́gbẹ̀ẹ́ ni ìwọ́n tó bá bá jìyàn á ní síbi ẹ̀gbin lọ́n ti lọ tó bá ti lè fi rinlẹ̀ wípé ibi tọ́lọ́n ti dá wa nù àdíṣẹ́ apá kìíní fẹ́ mú wa pé ló fi jẹ́gbin iná lápá kejì fẹ́ mú wa pé kì í fi ìṣẹ̀gbin ó ti yé wa àdíṣẹ́ táwọn tí a sọ pé ẹ̀gbin ni àdíṣẹ́ yìí náà wọ́n mú wa kó dára tó sọ bẹ́ẹ̀ ni Imam Málíkì wa rahimahullah ṣùgbọ́n a máa mú òdodo pẹ̀lú òdodo ni a mú òdodo pẹ̀lú pàṣánátì ẹ̀ tó bá sọ̀rọ̀ yu'rafu al-haqqu bil-haqqi la bir-rijal yu'rafu al-haqqu bil-haqqi la bir-rijal a máa mú òdodo pẹ̀lú òdodo la bir-rijal kìí sí pàṣánátì ẹ̀ tó bá sọ̀rọ̀ ẹ̀rí wo ló mú wá láfẹ́ lò la ilaha illallah kí la sọ láti wọ́n lọ sí yóò ìgbẹ̀ wọ́n àwọn ikọ̀ kejì a ní àfáà tó ṣe tí àìgbá yìí pé ẹ̀gbin ni mà ní yúàbí o ní islamu ma dá o so àfáà kejì gbábà káwà lọ sí pé ìbéèrè wo ni àwọn ẹjẹ́
ayọ́ lọ síbi àwọn tó wá béèrè padà àwọn kọ̀mí tó wá béèrè wọ́n jẹ́ àwọn Yẹ̀húdí kí ló fi jẹ́ pé ọ̀rọ̀ Yẹ̀húdí ni torí pé àwọn Júù àwọn nímọ̀ Júù nímọ̀ gẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣe láyé Júù ló ṣe Júù àwọn tí wọ́n kódà àwọn Júù ni wọ́n design bọ́ọ̀lù fún gbogbo ayé àwọn ní ń design ọ̀pọ̀lọpọ̀ eré àwọn lẹ́ẹ̀bá ń di ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tí ń ṣe àwọn ọmọ ẹ̀dá ọpọlọ tí ń lámùkẹ́ mọ́ra ayè ronú ẹ máa wo bọ́ọ̀lù kí ẹ̀ sì ní bá wọ́n di bọ́ọ̀lù ọmọ ìṣẹ́lí mélòó lẹ́bá di bọ́ọ̀lù sẹ́ńgbà ni àwọn ni wọ́n sì design rẹ̀ bí wọ́n wá gan wọ́n mọ̀ náà wọ́n ṣe wọ́n kà òkè kọ́mọ́ di pé à ń ta àǹtàwà náà lè jẹ́ ń bẹ̀ wọ́n sì wà l'Amẹ́ríkà wọ́n wà ní Yúróòpù wọ́n wà káàkiri àgbáyé ni àwọn tí ẹ ti ẹ̀ wá tí a ń kílẹ̀mù káwọn làwọn ní Palestine kí lọ́lọ́ ń pè wọ́n Ọlọ́run ní ẹ máa rìn káàkiri inú Al-Qur'An Kareem Ọlọ́run ní ẹ̀ ní bùgbé ẹ máa rìn for the 40 years so àwọn ọba wálẹ̀ Yorùbá náà àdísì tí wọ́n ló rí àrè bí ọmọ Ísírẹ́lì tẹ́yàn bá lè rìn ní òsì wọ́n gẹ̀ orin àrè torí pé wọn ní bùgbé bí wọ́n sì máa jalè Yorùbá náà wá sọ pé orin àrè bí ọmọ Ísírẹ́lì tẹ́mọ̀ pé orin àrè tí ẹ pè wọ́n náà àwọn kan wọ́n ní Palestine ìrìn àrè ní ẹ̀rìn èkì àwọn ẹni wá wá Yẹ̀húdí nímọ̀ bẹ́ẹ̀ ò ní Facebook àwọn lẹ́bàá ń bẹ àwọn nẹ́ẹ̀dì sáà rẹ̀ ẹ̀yẹ kẹwàá lọ àkáàtì kẹ́yàn má fi lè ronú ẹ máa wo bọ́ọ̀lù kẹ́ má fi lè ronú mọ́ àwọn lọ àkáàtì wọn owó sì ń wọlé ṣùgbọ́n yóò ní lọ àkáàtì síbi tó owó ti wọlé ẹ̀ẹ́gà máa wé sí àsìkò ara yín ẹlòmí ò tó máa sọ fún wọ́n ní àwọn ọmọ àwọn wèrè ẹni tí òun jẹjẹ ẹsẹ̀ ra pléyà yẹn ni àwọn Yẹ̀húdí ní àwọn abánàbí wọ́n náà fẹ́ béèrè mẹ́rin ṣùgbọ́n láníyàn wọ́n ní pé tàbí bá gba 3/4 wọ́n sọ fún gẹ́gẹ́ ni pé tó o bá gba 3/4 ànàbí Ọlọ́run ni ọ́ tó o bá ilé gba 4/4 èyí sànàbí Ọlọ́run tó o bá gba 2/4 ànàbí Ọlọ́run èyí sànàbí Ọlọ́run tó o bá gba 1/4 èyí sànàbí Ọlọ́run ìbéèrè mẹ́rin yẹn o gbọ́dọ̀ sí ẹyọ kan tó sì fa ni pé wọ́n gbà kí gbogbo àwọn ànàbí tó ti lọ wọn ò mẹ́yọ kan bẹ̀ kò tí ì rẹ̀ wọ́n gbà pé wọn ò mẹ́yọ kan astafula ìbéèrè mẹ́ta ní wá béèrè dédé yàn pé tọ́ba ilé gbẹ́yọ kan tọ́ba ilé gba 3/3 ìsànàbí Ọlọ́run tọ́ba gba 2/3 ànàbí Ọlọ́run tọ́ba gba 1/3 ìsànàbí Ọlọ́run tọ́ba gba 0/3 ìsànàbí Ọlọ́run wọ́n ní kí ni ìbéèrè náà wọ́n ní kànàbí ó sọ fáwọn nípa àwọn ashabul kahf àwọn ọ̀dọ́ kan tí a ń gbénú kòtò ọdún mélòó ni ẹ fi gbé bẹ̀ wọ́n ọ̀dẹ̀ kú afẹ́ mọ́ wọn bó wọ́n ṣe jẹ́ mélòó ni wọ́n ìbéèrè di mélòó ó lè ní àníyàn wọn ni pé ọgbọ́dọ̀ mọ̀ torí pé gbogbo àwọn ànábì tó ti lọ ni a ń sọ̀rọ̀ àwọn ashabul kahf pé ọ̀gbọ̀rọ̀ náà àwọn ànábì tó ti lọ ni a ń sọ̀rọ̀ rẹ̀ ó yẹ kí wọ́n mọ̀ sí wọ́n ni last ẹlẹ́ẹ̀kejì abẹ́kọ̀ sọ fún apá ta ní ń pè ní Zulqarnain irú èèyàn wo ni torí kí wọ́n yìí pé Musa ti sọ̀rọ̀ rẹ̀ Isa ti sọ̀rọ̀ rẹ̀ ọ̀gọ̀rọ̀ ànábì Ọlọ́run ti sọ̀rọ̀ Zulqarnain àbúrò ni wò sí wá ní ìmọ̀ wọ́n gbà pé méjèèjì yan ẹ kó lè mọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ẹ gbà pé yóò sì òun náà ni pé kó sọ fáwọn nípa ẹ̀mí bóòlẹ̀mí inú bóòlẹ̀mí wà ní ara bóò ni ó ṣe rí ìbéèrè gbogbo tó so papọ̀ mẹ́mì kánàbí ọ̀sára yìí rẹ̀ fáwọn wọ́n gbẹ́ púpọ̀ sánàbí Ọlọ́run kẹ tọ́mọ̀ ń pẹ́ ẹ̀mí tẹ́ bá bí ẹlẹ́rìí wọ́n láwọn ọ̀mọ́ ni tí wọ́n bá sọ pọ̀ ọmọ àjẹpọ̀ ń parọ́ nù àwọn tó jẹ́ senior rẹ̀ wọ́n ọmọ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bá nàbí mi àwọn ìsinmi tó wá ń jọ mi wọ́n tó wá béèrè wọ́n ní àfẹ́ béèrè lọ́wọ́ ànàbí ìbéèrè mẹ́rin sí ni tó ọba ilé gba mẹ́rẹ̀ẹ̀rin àwọn ọgbà Islam ànàbí ìsẹ́ ti bá gbà sẹ́gbà Islam wọ́n láwọn gbà ànàbí ní kí ni ìbéèrè náà wọ́n ní alákọ̀ọ́kọ́ tá a bá dé àlìjánnà pé Ọlọ́run kọ́kọ́ fẹ́ wẹ́kọ́ mọ́ àlìjánnà kí ló ń jẹ tí wọ́n kọ́ fi wẹ́kọ́ mọ́ àlìjánnà pé ẹ káàbọ̀ ẹgbà ẹ ti ẹ̀kọ́ máa fi panu
ẹlẹ́ẹ̀kejì níbo lọ́lọ́run ti máa ń dá ọkùnrin àtobìnrin àwọn ẹ̀dá níbo lọ́lọ́run ti máa ń dá wa tí ẹ̀kọ́ ní sí pẹ̀lú tá à ń sọ. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé oúnjẹ wo làwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n ṣe ní àràámù fúnra wọn síwájú kọ́lọ́run tó sọ Tàórátà kalẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin ni pé mọ̀lẹ́kà wo lọ́lọ́ máa ránṣẹ́ náà àwọn mọ̀lẹ́kà ọlọ́run sápọ̀ tá lọ́lọ́ máa ránṣẹ́ ọ àrẹ́bí tó wá bẹ́lẹ̀ pé sí ti bá gbà béèrè tí ẹ gbà Islam wọn àwọn ọgbà Islam sẹ́rípò ti di oríṣiríṣi ọ̀nà bíi mẹ́ta tí wọ́n ti wá béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹjá àti clear àtẹyọ kan àbí onímẹ́lẹ̀ ló kù onímẹ́ta tí a béèrè lọ́wọ́ Ànábì ò tiẹ̀ mọ̀ kankan àti yọ́gbà 1/3 yọ́gbà 2/3 kò tí ẹ̀ máa Ànábì ní ẹ máa lọ tọba dúró lẹ́ padà wá ń fún yín láńsà ó ti jẹ́ Ànábì lójú pé tí ẹ máa ilé lọ Ọlọ́run ọ̀nà mẹ́lẹ̀ káwà bá yóò sáńsà fún Ọlọ́run wa ń wòrán pé ìgbà tó ní wọ́n máa lọ ọ sọ pé inṣàlá àìfí inṣàlá rẹ sí ìmì Ọlọ́run náà ní sọ kankan kalẹ̀ ìjọ kìíní lọ ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin ìjọ karùn ìjọ kẹfà ọ̀sẹ̀ kan kálukú wọn bá sọ pé sẹ́rí nǹkan a ní scam yìí ni scammer ni ẹ̀yin lè mọ̀ Ọlọ́run náà wá jọ ilẹ̀ ọ̀tá sí díẹ̀ Ọlọ́run wá sọ dídí sọ́tìrì káfí kalẹ̀ Ọlọ́run ní wala taqulanna li shay'in inni fa'ilu dhalika ghadan illa an yasha Allah ìwọ Ànábì bí n kọ́kọ́ kọ́ lẹ́kọ̀ọ́ in tí ò yẹ kí n sọ nǹkan kalẹ̀ ni pé látòní rẹ lọ gbogbo tó bá ní ṣe pẹ̀lú future tó o bá ti fẹ́ sọ máa fi tèmi Ọlọ́run bá fẹ́ kún má sọ bẹ́ẹ̀ ni kó ti dá ọ lójú àìfí ń sàálà rẹ sí ojú sọ nǹkan kalẹ̀ nǹkan mélòó wọn á bèèrè lọ́wọ́ Ànábì níbẹ̀ mẹ́ta Ọlọ́run wa ní ọwá ń wo sẹ́mẹ̀ ọsá ń wú àbí káyẹ̀ tèdè Ọlọ́run ní sórí ń sọkọjá tí a ń béèrè ṣùgbọ́n kọ́kọ́ lọ gbànà amú àsìkúta ana ashabal kahfi warraqim kanu min ayatina ajaba ṣé o rò pé ọ̀rọ̀ àwọn ashabul kahfi àtajà wọn ṣé ọjọ́ nke ìmọ̀táwọ̀ Ọlọ́run ò tí ì sí irú rẹ̀ rí ó kéré nù nke ìmọ̀ àwọn Ọlọ́run kí ni a béèrè lẹ́yìn sí àwọn olàṣàbùlì kahfi Ọlọ́run ọ̀dá náà ń sọ̀tà wọn fún Ọlọ́run wá sọ̀tà wọn fún Ànábì sallallahu alaihi wasallam nínú Suratul Kahf ó wá gbé ìtàn Zulqarnain ó gbé wá ń bẹ̀ Ọlọ́run yas'alunaka an Dhil-Qarnayn qul sa'atlu alaykum minhu dhikra ọsọ̀tà rẹ̀ Ọlọ́run wá sọ̀tà Ànábì Mùsá nínú Suratul Kahf àti ìtàn Khidiru tàbí Khadiru ìwáyà kẹbí wọ́n pín Khadiru ìtàbárí ẹ̀pẹ̀ bẹ́ẹ̀ kò bá jẹ̀bi fati ẹ̀kọ́ kò bá jẹ̀bi kẹsìrì ṣùgbọ́n kọ̀rọ̀pọ̀ àwọn afárọ̀ sí pé Khadiru ni ọsọ̀tà Musa àti Khadiru àwọn àfáà ni wọ́n ò sì béèrè tán tẹ́ bá sì lọ wò tán kò sínú tí a béèrè wọ́n ní kí nìdí tó wà ń bẹ̀ Ọlọ́run fẹ́ kọ́ àwọn Yẹ̀húdí àti gbogbo ayé lẹ́kọ̀ọ́ wípé ẹ wá ń bí kẹ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ máa wò pé tánàbí ọba ti mọ ìbéèrè kan táwọn tọ́lọ ọba má béèrè kan òun náà gbọdọ̀ mọ́mọ̀ sí bọ́rọ̀ ọmọ ni báwọn tọ́lọ wọ́n lè mọ̀ kó wọn mọ́mọ̀ kọjá kó lánàbí Ọlọ́run òun lè mọ̀ káwọn mọ́mọ̀ in tó kọjú sẹ́nìkan yìí ni ọkọ̀ sẹ́lómi inú ọ̀rọ̀ ọmọ ọ̀dà náà jẹ́ ń sọ ìtàn Musa àti Khadiru fún yín kí lèmi Ọlọ́run fẹ́ sọ fún Musa ẹni tí mò ń bá sọ̀rọ̀ láì jẹ́ pé alágàtà kankan wà kí òun mo fẹ́ kọ́ tí ìlé kọ tí mo tún náà lọ kọ́ pé lọ́dọ̀ Khadiru kí Musa fẹ́ mọ̀ tí ò lè mọ̀ ṣebí nǹkan tí ọmọ mo ní ọlọ́kọ́ tí yóò wá jẹ́ kó lánàá bí Ọlọ́run Musa èsì ìṣẹ́gbẹ́ Khadiru wájú Ọlọ́run Khadiru ìsànà bí Ọlọ́run kódà Musa ètò sọ ordinary ànàbí Ọlọ́run wọ́n wà min ulil azmi minar rusul nínú àwọn principal officer márùn tí ẹ jẹ́ àwọn senior náà àwọn ànàbí Ọlọ́run ni Musa wà tí ọ̀sán ànàbí Ọlọ́run tó tó wọn àwọn ń bèèrè Khadiru ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ mo ní kọ́ lọ tó lọ́dọ̀ Khadiru nígbò sí fẹ́ lọ kí ó ọkọ̀ tẹ̀ríba ló jẹ́ pé
ẹni tí kí ó bá fẹ́ jókòó sí la ọmọ kí wọ́n ní tẹríba ní lọ́dọ̀ àfa rẹ̀ Musa ìṣẹ́gbẹ́ Khadiru ṣùgbọ́n tọ́kọ́ sọ ni pé alẹ́ attabi'uka ala an tu'allimani mimma ullimta rushda ẹ lọ wò túmọ̀ hálì yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ánùkúnlá ẹ̀dàkùn sí ẹ̀kọ́ mi ní nǹkan láwọn àbá sọ pé làbúdà min istidhani al-mu'allim qabla an yata'allama at-talib tọ́lípù ọgbà àyọ̀ǹda lọ́dọ̀ àfọ́ lásìkò tó bá kọ́nfìnẹ́ǹtì fún ní tí máa ń jẹ́ lọ́dà bíi mímọ̀ kí mímọ̀ òjò kò sáré èèyàn nù Mose ìṣẹ́gbẹ́ Khadiru ṣùgbọ́n bó ti fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ ọ̀tẹ̀ríba ẹjọ́ sẹ́lẹ̀ kí wá ní Khadiru sọ fún pé innaka lan tastati'a ma'iya sabira so sì lè ní sùúrù pẹ̀lú mi báyìí tọ́lẹ̀ tí ó bá lè ní sùúrù ìmọ̀ olè jókòó sí láyọ́ ọ̀kànjú àwọn àfóòsì máa dáyàn wò kí àbọ̀ tó lè túrẹ̀ lẹ́tàn yóò ti rí pé tọ́líbù yìí mu'addab ilé ìlẹ́kọ̀ọ́ tí ma bá jókòó sí láàtán kò ní sílò ìmẹ́sẹ̀ tí ẹ̀kà máa ń waste kìí sí bá ń dá kí ó fún yẹn gẹni kí ó tí àwọn bá rí student tó bá wà mu'addab tí kí ó sì yé yóò túrẹ̀ lẹ́kọjá kẹrẹkẹrẹ fún ṣùgbọ́n tó àkókò ṣe ń kọ́ yìí ṣùgbọ́n náà bí kà ní lọ́kẹ̀sá ẹ̀sájà máa máa kí àtẹ̀ndánsì fàyín tó fàyín náà ẹ̀bá máa fàyín náà ó ti kó mẹ́jẹ ó tó rí pé àwọn ilé yìí gẹ́rùmọ̀ àdàbí wọn lẹ́kọ̀ọ́ kò ní túrẹ̀ ẹlẹ́ àwọn ní nǹkan ó sì máa fòrú so ànàbí Mùsá in tí ó jẹ́ kí ànàbí Mùsá gbọ́n mú kọjá lẹ́fù díẹ̀ tó mú lọ́dọ̀ Khidiru àìmọ́ni sùúrù ni àwọn àfáà sì jẹ́ kó yé wa pé ìrìn àjò mímọ̀ kò sí ìrìn àjò tó lágbára tó nínú gbogbo tí a fi máa ń jẹ́yàn láyé torí pé nínú ẹni tí sáàgò yìí sì sẹ́ inú ẹni tí ó ní sùúrù jù láyé nínú àwọn ànàbí Ọlọ́run ó lànàbí Mùsá tọ́lá ànàbí gẹ́gẹ́ sọ pé wọ́n fi sùtá kan Mùsá jù bá ń lọ fasọ́bàrọ̀ tó lè sùúrù wọ̀lẹ́ ànàbí Mùsá látẹ̀mọ́ra kéde ẹ̀ complain àwọn tó lọ sí ìran sí àwọn wèrè gidi ara wọn ni ọmọ Ísírẹ́lì ya wèrè lọ́tọ̀ Ọlọ́run tó wá fa àwọn wèrè mẹ́ta tó jẹ́ pé wèrè wọn wèrè special ní Fíráúnà náà wèrè ní Hámánà Kọ́rúnà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá ní Mùsá wá fèsì Fíráúnà ọba Kọ́rúnà olówó Hámánà mínísítà ìkan rẹ̀ tó lọ bá dẹ́ sí ìyàn èyàn olè bọ́m̀lá àdẹ̀wò tẹ́ yẹ̀kú wọ́n á dẹ mẹ́ta sí Mùsá nìkan ká tó wá sọ àwọn wèrè asọ́mọ́gbè àwọn subordinate àwọn supporting striker àwọn wèrè ní àwọn Ísírẹ́lì tí ẹ já wèrè ara tó ń ti bẹ́ẹ̀ Mùsá ní farada àwọn àfọwà ní ànàbí Mùsá kọ̀mpléèrì àyàfi ìgbà tó fẹ́ rìnrìn àjò mímọ̀ lọ́dọ̀ Khadiru níbi tí ń lọ lójú ọ̀nà ó ní àtìná gàdá àná làkọ́dílà kí náà min safarina hádà nasaba irú sáfàrù wọnú rihlatul ilm Mùsá ní yóò ọmọ kí rẹ̀ jẹ́jọ́ ń lọ kí ó fẹ́ lọ kí ó tó ámú ma kí ó lọ ó fẹ́ lọ kí ó tó ámú ọmọ kí ó lọ tí èmi wọ́n gẹ́ àwọn àfáàtì ń kọ́ anáàrí wà láìrẹ̀ àti mo ní ẹnìkan náà tí mo ti kọ́ rí tó jẹ́ pé ìgbà tí mo fẹ́ lọ gbà kí ó sí gbàtà àwọn àmàdùtà jẹ́ junior làwọn máa ń kọ́ wọn ṣàbúnà bílà àtàwọn méjì wọn kan ìgbà tí wọ́n á fẹ́ lọ tó gba àwọn tíra kan lọ́dọ̀ ṣégbọ̀n ní àmì máa máa fà lọ́wọ́ jáde lọ́lọ́ kájọ lọ́wọ́ gbà tí à èmi náà jáde bí Mùsá ń bẹ̀ wọn alayhi salatu wassalam yájọ máa lọ so Mùsá ọ̀n sọ fọ́mà tó ké bá mú làkọ́dílà kí náà ní sáfàrí náà hádá ìrìnàjò yóò yìí sí àti pàdé fìtínà lójú ọ̀nà àwọn àpá ní wà lẹ́gbẹ́ ń gbìyàn ní jíìpù tí ń gbé tí ń jálẹ̀ lójú ọ̀nà mímọ̀ yóò fèsì challenges ṣùgbọ́n tí ọba ti wá lè farada challenges ká máa tó ń tí ń pè ní mímọ̀ làkọ́dílà kí náà ní sáfàrí náà hádá násọ́bà wọ́n máa mú káàkiri tó abẹ́ máa tó násọ́bà gẹ́gẹ́ ló gbé wọlé wù oúnjẹ rí òní smooth
wà ní ọlágùn ó tó di pé ọlọ́run so ìwá jẹ́ pé ìrìn àjò ìyà lásán ìrìn àjò òsì lásán gbogbo ẹni tí ìrìn tí ò fọkàn sí mímọ̀ tí ọ̀pọ̀ mímọ̀ lè ìmọ̀ ìfóyàn ní jùsù kánú rẹ̀ wàláì ìmọ̀gán ò sí wéṣì ìmọ̀gán máa ń wo pé talent tí ó lómi dáadáa ẹwà lè Imam Malik rahimahullah tí wọ́n fẹ́ kọ́yàn kí ó tí wọ́n fẹ́ kọ́yàn láti kàní bí wọ́n á lọ wẹ̀ wọ́n gbọ́sọ̀ tó dáa wọ́n lo perfume mo gbọ́dọ̀ wà ní ayé dáadáa kí mo fẹ́ kàdí sí oṣù ọlọ́run ẹwà wọn tí wọ́n mọ̀ lé ẹwọ bí mọ̀ sí rí fún wa. Imam Shafi tí wọ́n fẹ́ kí wọ́n wájú Imam Malik kò wà ní fẹ́ sí awẹ́ tí a báyìí yóò ara sí wẹ́rẹ́ kékeré olóhùn ọ̀fẹ́ kí dídún awẹ́ tí a kọ́ máa disturb àfáà mi ti ń kọ́ mi kí ó níbi tó ọmọ student ti ń lo fóònù tí ń rí ìwájú àfáà bóò ni mo ṣe jókòó so mọ̀ ń gbà kí ó lọ mọ̀ ń gbà kí ó lọ ẹ̀nẹ̀lẹ̀ adam àwọn ẹ̀kọ́ yáyì yìí Imam Shafi tá a sì ń sọ àgbà àfáà ní o kó tó lọ kí lọ́dọ̀ Málìkì o kì í sẹ́ntí ẹ̀sẹ̀ fẹ́ máa wá mọ́ o kódà Málìkì kọ tí ó ti wá lọ á tí àti Málìkì kọ tán ó ti á mú àtàtán ọwọ́ lọ bá Málìkì pé mo fẹ́ ka mú àtà lọ́dọ̀ yìí mú àtàtà ẹ̀kọ́ mo ti há gbogbo àdìsọ́ wà mẹ́ mo ti há ẹ̀wà kọ́ mi òun gẹ́gẹ́ àgbà àfáà ni Málìkì sọ pé akọ́ṣáfì òkè ṣùgbọ́n tá a kọ́ lọ́dọ̀ rẹ̀ pọ̀ jù tó kọ́ tá a kọ́ lọ onímọ̀ jọra méjèèjì ṣùgbọ́n kó rí pé nǹkan kan bẹ̀rẹ̀ ilé ọwọ́ arẹra rẹ̀ ńlẹ̀ yóò wà fẹ́ sí tíà kò wà ní sí ní gbogbo àwọn ẹ̀kọ́ yáyẹ lómi ìròyìn pé súnà ní máa ń jẹ́ kéèyàn ọgọ́ pé súnà ló mú àrífín wá àrífín wulẹ̀ wà lára ẹni tó bá lárìfín ni súnà ló ní kéèyàn ọ̀pọ̀ àyàn lè jù láyé kódà mo tó fi jù ú kún kí la bá débẹ̀ ọ̀rọ̀ mímọ̀ lọ́lọ́ fi sọ̀rọ̀ ẹ jẹ́ kí n kọ́ alẹ́kọ̀ọ́ kan bẹ̀rẹ̀ ìtí ìlọ́bí tí mo fẹ́ lọ gẹ́gẹ́ o tí a pé ọlọ́wọ̀ ọ̀sọ̀tán kọrúnà ọ̀sọ̀tán Musa àti Khidiru níbẹ̀ ó ti sọ̀tán àṣàbùlìká fánàbí ìtàtí àwọn abẹ́rẹ̀ ó ti sọ̀tán Zulqarnain ó wá kú ti rú ọlọ́wọ̀ wá sọ mẹ́ ọlọ́wọ́ wá ní kẹsà lónẹ́ka ní rò wà nàbí wọ́n bí ọlẹ́rẹ̀ ń pẹ̀ mí kú lè rú mi ní àmì rọ́bì sọ fún wa pé àṣẹ èmi ọlọ́ni ẹnìkan kan ọmọ ìwọ náà ní ìmọ̀ èyí fi mẹ́ni kankan bọ̀ tí bá jẹ́ ọmọ ìyẹn ò mẹ́ẹ̀ pé torí pé àwọn ṣáájú rẹ lọ wọn ọmọ ìwọ náà ní ìmọ̀ nígbà tí nínú ọ̀rọ̀ àṣàbùlì káfù ẹ bá ń ṣiṣẹ́ ọ̀tún káfù nínú ọ̀rọ̀ àṣàbùlì káfù yẹ gẹ́gẹ́ nígbà tí àwọn èèyàn tí a ìyẹn àríyànjiyàn ń bẹ lórí ọ̀rọ̀ Ọlọ́run ní sayaquluna thalathatun rabi'uhum kalbuhum ẹ̀mọ̀bọ̀ Ọlọ́run ní àwọn kan máa sọ áyàkè lónìí ní òsì fèmí mo bá kẹ́yìn gẹ́gọ́ rẹ́kọ̀ọ́ rẹ̀ ní sayaquluna 24 ọwọ́ bẹ̀rẹ̀ ní o sayaquluna thalathatun sí 20 ní Fast 21 ni àbí sayaquluna 22 àbí Ọlọ́run ní fast 22 suratul Kahf fast 22 nígbà Ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn àṣàbùlì Kahf Ọlọ́run ní sayaquluna àwọn kan máa sọ pé thalathatun mẹ́ta ni wọ́n ẹ máa gbọ́ àwọn ọ̀dọ́ ẹ má ti jà sọ yìí wọn àwọn ọ̀dọ́ yẹn wọ́n èso rẹ̀ wọn ò mara rí ṣùgbọ́n náà lu wọn òòsàn ní ń bọ́ mbẹ́ ìta wọn lágbára gan ni o òòsà ní ń bọ́ mbẹ́ àwọn ọ̀wà fẹ́ máa bọ̀ ọ̀sà kálukú wọn èso rẹ̀ tẹ́lẹ̀ nípìlẹ̀ wọ́n kàn wò ní pé òòsà tí ń bọ́ lu wa á sì ọdún òòsà á sì máa bá wọn ṣe èmi ò ní ṣe òun dárò eléyìí dárò number 1 dárò number 2 dárò mú ọ̀dẹ́ máa tẹ́lẹ̀ wo máa kó òun lù ọwọ́ á kó ọ lọ ẹ̀yìn ìlú ọwọ́ á jókòó sábẹ́ igi ìkejì náà dé wọ́n dé tí a fi pé yóò ká wọn kí ló mú ọwá bí ìfẹ́sítà àwọn aráàlú wá sí ni kí ló mú ọwá bí ìfẹ́sítà àníyàn wọn lọ́pàpọ̀ ó ní wọ́n fi pàdé bẹ́ẹ̀ wọn ọmọ arí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnìkan ni wọ́n wá má jálọ́ nígbà ní ó ti dábà ẹbẹ̀kan mọ́jà padà nùlù ẹjá máa rìnrìn àjò lọ bí ẹsẹ̀ rìnrìn àjò lọ ó ti wá rẹ̀wọ̀n wọ́n ríra wọn ní inú wọ́n bára wọn nínú kòtò kan wọ́n wò ẹjá sùn sínú kòtò yìí bí ẹ ti sùn ọlọ́nkà fún orun kùn wọn lọ bẹ̀
wọ́n wá lò 309 years àbí was that the tis'a wọ́n wá lò 309 years kéèyàn ò fi sùn láìkú. Ọlọ́run ní kódà a tún lọ ń change wọn tí ẹgbẹ́ bá ti fẹ́ rà a tún dé kọ́ ọ̀rọ̀ ta sí wọn a tún change wọn nígbà wọ́n wá jí tí kálukú wọn jí tí a jí yà ẹwà o a ti sùn tí pẹ́ o wọ́n bára wọn jí yẹ ìrọ́ àìsẹ̀ sọ ní kò tí ju ibi 3 hours lọ àrọ́ ni kò ju kíní kan lọ ọ̀dà náà ẹ jẹ́ ká rán ẹnìkan nù wa kọ́ lọ náwó wa lọ́jà. Ìtàsáfẹ́ lò ní pé àwọn tó sun oorun tí èé ṣe pé wọ́n kú sẹ́wọ̀n kéèké ìmọ̀ ni fún 309 years Ọlọ́run wà qudratullahi fawqa shakki wà tó ẹ tí wọ́n rò pé la ilaha illallah tí wọ́n rò pé sọ́nà lè ṣe ìkẹ́rẹ́ agbára rẹ̀ kọjá ń tọ́ ọmọ rò nígbàtí ìṣẹ́dá kíyàn ò sófò dìdì tíra ṣe ọmọ kí tẹ̀yẹ ìtẹ̀tọ̀ lágbára nítorí ẹ̀rọ tó wọ́n wà bí ànábì léèrè but in tí wọ́n máa ń fa ìtìláàfù ní pé kí ni òǹkà wọn mélòó láwọn ọ̀dọ́ Ọlọ́run sì ní iná ń fìtí yàtọ̀ ọ̀dọ́ ni wọ́n o boys àwọn èsè yahoo boys so ibẹ̀yẹ náà ní Islam ti jẹ́ ká gbọ́yé pé àríwáhù junudun mujannada ànábì ló sọ bẹ́ẹ̀ àwọn ẹ̀mí tẹ́ ń wò ọmọ ogun ni tí wọ́n fọ́n ká tó jẹ́ wípé in tí ó bá ti jẹ́ pé nẹ́tíwọ̀kì kan náà níbàjọ́ ń bẹ ẹ̀ẹ́kàjọ máa rìn àwọn tẹ́ ẹ bá jọ serious tẹ́ ẹ bá jọ one class iná ẹ̀ ni nẹ́tíwọ̀kì yóò papọ̀ tẹ́ ẹ jọ máa sí àwọn láì mara rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ bá débi kan di wà tí ó bá mọ́ rẹ̀ pẹ̀lú ògbọ́rọ̀ pẹ̀lú èèmọ̀ tọ́lọ́ fi sáré yẹ irú rẹ̀ náà ni ọ̀ràn ìyàn lọ́rẹ̀ ẹni ibi máa ń sábà bẹ́ẹ̀ ni ibi ní àwọn tí ó bá síríọ́sì tí ó bá lọ́rẹ̀ ní kíláàsì ẹni tó síríọ́sì bí rẹ̀ náà ni tí wọ́n jẹ́ mọ́ iye tí a wò tí wọ́n jẹ́ mọ́ sí mọ̀rọ́jà but àwọn tí ó jẹ́ mọ́ sáńsùkù group wọn náà ni àti bá jọ ń dalẹ̀ ẹrú wọn ò ní ṣe ní ti ìpẹ́rẹ́ àkún àwọn olàjọ́ ń dalẹ̀ ẹrú ẹja ríra wa no wọ́n kàn jọ máa rìn náà yóò kẹ́ ẹ̀kẹ́ rí pé nẹ́tíwọ̀kì yẹn jọra wọn àwọn aláṣẹ́wó múra wọn láláṣẹ́wó àwọn tí ń wá yahoo kí ó múra wọn yahoo àwọn tí ń wọ́sẹ̀ bisabisa ó lè wọ ẹnìkan wà ọ̀dà àríkẹ́nì kan wà sọ́wọ́ sáadà wọ́n kò wára wọn kan nẹ́tíwọ̀kì wọ́n lè pàdé lẹ́nu géètì wọ́n kẹ̀lẹ̀ lẹ́nì síra báyìí iṣẹ́ bẹ̀rẹ̀ náà nù torí ẹ̀mí yẹn ni ó communicate so ìyẹn tí wọ́n bára wọn jà ní pé báwo ni yóò ká wọn tí a ń fà mọ́ra wọn lọ́wọ́ Ọlọ́run wá sọ̀rọ̀ kan bẹ̀rù Ọlọ́run wà nàbí sayaquluna thalathatun àwọn kan sọ pé mẹ́ta ni wọ́n rọ́bì òhun kẹlíbù òhun pé ajá wọn sì kẹrin wayaquluna Ọlọ́run ní àwọn kan sọ pé kọ́mùsàtún 5 ni wọ́n sáàdìsù òhun kẹlíbù òhun ajá wọn sì karùn rọ́jímọ́ ń bìlì gẹ́bì Ọlọ́run ní wọ́n ń dàdà pa ọ̀rọ̀ ni o sayaqulu wọn àwọn kan sọ yí pé sábúàtún 7 ni wọ́n wọ̀sámínú òun kẹ́lìbù òun ajá wọn sì 8 ọdọ́rọ̀ mélòó Ọlọ́run wà nàbí kúl rọ́bì a'lamu bi iddatihi sọ pé Ọlọ́run ọba mi nìkan lọ́mọ yóò ká wọn fala tumari fihi Ọlọ́run ma ya'lamuhu illa qalil ẹ máa gbọ́ fàrẹ̀balẹ̀ ó ti ọkọ́ sọ pé sọ fún wa pé mi Ọlọ́run nìkan ni mo mọ̀ Ọlọ́run tó wá ní ẹnìkan ò ní mú nǹka wọn àyàfà wọn díẹ̀ inú lè mọ iye nǹka wọn ṣùgbọ́n sọ fún wa pé mi Ọlọ́run ni mo mọ̀ Ọlọ́run wá ní tí mo fẹ́ sọ mọ́ àbẹ́ni kẹ̀kẹ́ jiyàn lórí òǹkà ẹ wọ́n máa fà mọ́ra yín lọ́wọ́ ànábì wa sọ wọn kí wá ló ń ka wọn tí a rí pé bí ìgbà èyí ó máa rò káàbì kúrà ní òò sọ yóò ká wọn ṣùgbọ́n lọ́n fún wa ní làákà ìjúra wa lọ àdúà ànàbí sí gbà lórí Abdullah ibn Abbas radiyallahu anhu ó ní turjuman al-Qur'an àfó ní Qur'an tọmọ Qur'an ìtújú ànàbí lọ sàdúà fún ó dẹ̀ ṣe nǹkan fánàbí òun náà sí àwọn tó rí àlùbáríkà gbàjù pẹ̀lú àdúrà nàbí wọ́n sì ń kẹ́kẹ́ ní àdúrà ìsádìdí wá
wọ́n máa sọ fún àwọn student pé olólùkọ́ tí ń gbé nǹkan bọ̀ ọ̀gbà lọ́wọ́ rẹ̀ ìwà àgọ́ ni orí èèyàn gbé nǹkan bọ̀ tó ọba olùkọ́ rẹ̀ gba nǹkan ọba gbàgbé lọ tọ́lẹ́tì o tó wá lẹ́kọ̀ọ́ sí ojú tó fi ṣe tá o tó wá gbà padà bó ṣe kọ́kọ́ sọ pé barakallahu fik ó ti tó yẹn torí pé barakallahu fik plus barakallahu fik ó ní máa ń padà dàlùbáríkà ọjọ́ ọ̀la ìwọ ló lù sí torí kò sẹ́ni tó ṣe dáadáa fún tí ò ní fàdúrátì àdúrà yẹn tí a dì mọ́ra wọn ní máa ń sọ bí fúnjọ́ yìí ó ṣe rí ṣùgbọ́n ní ọkà gbòjúkò mẹ́ o gbójúkò fàlúbàríkà ni àwọn abúlẹ́bìnà báàsì dáadáa kẹ́ ní ẹ̀sẹ̀ lọ́nà ìjọ ẹ̀yàn ọmọ ike ta ló kọ́ lẹ́kọ̀ọ́ yá yìí báyìí wọ́n lọ́hùn alìlémùhù Allahumma faqihu fi din wa alìlémùhù tàwé ọlọ́run bá ń díkà abúlẹ́bìnà báàsì ọgbẹ́sì yìí wọ́n á bá ń kọ́ ní Al-Qur'an ọlọ́run sì stamp ẹ̀ abúlẹ́bìnà báàsì náà wá ní èmi wà nínú àwọn díẹ̀ tọ́lọ́run lọ́mà ọmọ yóò ká wọn àwọn èèyàn wò pé ọmọ yóò ká wọn bíbọ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní Kùránì gan lọ́sọ yóò ká wọn fún wa ó ní bò ní ó ní ẹja lọ́nà àyà náà ọlọ́run sọ pé sayakuluna thalathatun ọlọ́run ní àwọn kan sọ pé mẹ́ta ni wọ́n ajá wọn sì kẹrin ọlọ́run ní àwọn kan sọ pé márùn ni wọ́n ajá wọn sì kẹfà ọlọ́run wọn ní rọ́jímọ́ ń bìlìgẹ́ yìí wọ́n sì ń dàdà pa ọ̀rọ̀ ni ó ní méjì tíwájú ẹ̀ lọ́n fi wọ́n ń dàdà pa ọ̀rọ̀ ròyìn kò sọ pé wọ́n ń dàdà pa ọ̀rọ̀ bí ẹlẹ́ẹ̀kẹta ajẹ́pẹ́lẹ̀ ẹ̀kẹta yẹn lọ correct nígbà tó kọ́ fẹ́ sọ nǹkan mẹ́ta ọkọ̀ wá sọ̀rọ̀ méjì ọwọ́ á ní rọ́jìmọ̀ ìbìlìgì àdápa ọ̀rọ̀ sì ní o ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹta sẹ́ẹ̀tì ọ̀pẹ̀ lẹ́ẹ̀kẹta kò sínú àdápa ọ̀rọ̀ nù ajẹ́ pé méje ni wọ́n ajá wọn ló sì kẹjọ àmọ́ tí lọ bí inú ìmọ̀ tí mo sọ pé Qur'an ìbéèrè tí wọ́n béèrè mẹ́rin mo gbá ti kíláàsì mẹ́ta ìbéèrè oní mẹ́rin ànábì ní ibi Ọlọ́run ti máa ń dá ọmọnìyàn ibi omi ọkùnrin ojúwe rẹ̀ tí ń jáde látara ọkùnrin níbi ìbàrá àdìbá ni ó ti jáde títóbìnrin ibi ìgbáàyà ni ó ti jáde tí méjèèjì tí ẹ bá wà rògbọ́ta èyí tó bá borí ìlọmọ ọ̀jẹ̀ bá ẹ̀kọ́ tó pin lọ́pọ̀ jù ọkùnrin lọmọ ọ̀jẹ̀ tí ẹ̀kọ́ tó bí ló borí ńgbà wọ́n rò pọ̀ obìnrin lọmọ ọ̀jẹ̀ ṣùgbọ́n ṣábáhù ẹni tó mọ ọ̀jọ̀ Ọlọ́run lónìyàn kò ní fọ́múlà ẹ̀yin dọ́kítọ̀ síbẹ̀ yìí ṣùgbọ́n jí ń pa pé ṣọ́pù ìyànjà bí tóbi títẹ̀ tí a bá rò pọ̀ orí wọ́n lọ gbà ìbéèrè kejì nǹkan ànábì ní oúnjẹ táwọn mẹ́sọ́lì sí léwọ̀ fúnra wọn òun náà ní ràkúnmí síwájú kọ́lọ̀ ó tó sọ Tàórátà kalẹ̀ nígbà tí ànábì ta rán sí wọn tí a ń pè ní Israel ànábì Yakubu náà ní jẹ́ Israel òun náà ànábì Yakubu ó pọ̀ mí sì jẹ́nu ànábì Yakubu náà ní Israel ìgbà tára ànábì Yakubu ọ̀yá ní ẹgbẹ́ sọ pé Bani Israel àwọn ọmọ ànábì Yakubu ẹ̀rí pé wọ́n ní àwọn ọmọ apárí ọmọ Yakuba bàbá àwọn wọ́n ní apárí ọmọ Yakuba wọ́n bàbá àwọn mẹ́sẹ́lì ànábì Yakubu lọ sẹ́wọ̀n lẹ̀ mo ká gẹ́tì ẹ̀ báwọn Israel náà ní Yakubu ó bẹ̀rẹ̀ kẹ́ tí wọ́n ń jẹ́ Yakubu ó kọ rẹ̀ náà ní Israel tẹ́yà bá sọ ma ní Israel ànábì Yakubu náà lọ sọ àwọn ọmọ rẹ̀ náà pè ní bá ní Israel àwọn ọmọ Israel àwọn ọmọ ànábì Yakubu alayhi salatu wassalam ànábì nígbà tára rẹ̀ ọ̀yá àwọn mẹ́sàn-án ni wọ́n náà bàbá àwọn tára rẹ̀ ọ̀yá yìí tọ́wọ́ ẹni gbádùn àwọn ò ní jẹrà kún mímá àwọn ò ní mú ara rẹ̀ má fúnra náà wọ́n lérí ara rẹ̀ bá yá tán bí a ti ní ọlọ́run àǹsáwàdà ní o àjá ní má jẹrà kún mí ọlọ́run sọ yí pé kullu tahami kana hillan li bani Isra'il illa ma harrama Isra'ilu ala nafsihi min qabli an tunazzala at-Tawrat ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta oúnjẹ wo lọ́wọ́ fi sálálejò ànábì ní ẹ̀dọ̀ ẹja kan ni wọ́n mú wá gbogbo wa pátá tá a bá ti jẹ́ àmà jẹ́ tì ní kò sẹ́ntí ọ̀dẹ̀ ẹ̀dọ̀ ẹja ni wọ́n ẹ̀tì ẹ̀kọ́ dé entertainment láyé wọ́n lọ gbà ẹlẹ́ẹ̀kẹrin kọ́ ó ní mọ́lákù jùbìrìlù náà ní gbogbo àwọn ànábì tó ṣáájú mi lọ jùbìrìlù ọmọ náà ṣe wọ́n ní tó bá dákọ̀ mọ̀lẹ́kà mi àbàgbà Islam ṣùgbọ́n jùbìrìlù yẹn àwa àti ẹ̀ ní ìṣù ó ti ṣẹ̀wá tipẹ́tipẹ́ tó ẹkọ́ mọ̀lẹ́kà mi ọlọ́ni wà nàbí mọ́dá wọn lóhùn
man kana aduwwan li Jibril lọ́lọ́ mi sọ ayà yẹn kalẹ̀ fa innahu nazzalahu ala qalbika bi. Náà Qur'an wá dúró omi yẹn fún wa pé omi tí ń jáde min ma'in dafiqan. Inú suratul insan ọlọ́ni alẹ́ àtá alàlẹ́ insan hínú mínà dárí lam yakun shay'an madhkura. Ọlọ́run ní sí kò tí wá bẹ́ ní kọ̀ọ̀kan yín ni àsìkò kan nínú àwọn ìgbà tó jẹ pé wọn ò tí ì mọ̀ pé lágbájá ọmọ jẹ́ lágbájá tí ń jẹun 100 years sẹ́yìn wọn ò tí ì mẹ́ni kankan wáyé 70 years sẹ́yìn wọn ìmọ̀ wa 60 years sẹ́yìn wọn ìmọ̀ wa inú bá dáa tó pé kò sẹ́ni àtàjẹ́ ìpọ̀ 60 years sẹ́yìn. So Ọlọ́run wá ní inna khalaqnal insana àwọn Ọlọ́run la dá ọmọnìyàn min nutfatin. Kí ni a ń pè ní nutfa? Òun náà nínú èdè nígbà táwọn àfóònù ló dà fẹ́ tu wọ́n ní al-qalilu minal ma'. Al-qalilu minal ma' omi díẹ̀ kódà wọ́n láwọn òbí kọ́tọ̀rọ̀ ọwọ́ àwọn ju kọ́tọ̀rọ̀ báyìí lọ bí ìkẹ́rẹ́. Ọlọ́run la dá yín min nutfatin amshajin táàrùpọ̀ àwọn àfáà ní nutfa mẹ́ta ní bẹ̀. An-nutfatu li-mudhakkara a sì ní an-nutfatu li-mu'annatha a sì ní an-nutfatu li-amshaj. An-nutfatu li-mudhakkara ó ní omi tọkùnrin kí ló dé báyìí omi tí ó jáde lára ọkùnrin tí wọ́n ti dà sára obìnrin an-nutfatu li-mudhakkara nìyẹn. Èyí tó jẹ́ an-nutfatu li-mu'annatha omi lọ́gbọ́lọ́gbọ́ kan bẹ tó jẹ́ pé yín máa ń wá lẹ́yìn ìgbà tí menstruation obìnrin bá dá tó náà jẹ́ wáìtì nutfatu li-mu'annatha nìyẹn ẹ̀ẹ̀kan lóṣù nìyẹn máa ń wá. Ọwọ́ akú an-nutfatu li-amshaj ó ní ìgbà tí ọkùnrin ti súnmọ́ obìnrin tán àmàlẹ́kà ti wá rò papọ̀ lọ́rọ̀ pé amshajin nabtalihi àti dàpọ̀ bí spam tó jáde lára ọkùnrin bí ṣe ń pọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n jẹ́ kó yá pé àwọn kòkòrò tí ń bá bọ̀ tó lè di ẹ̀dá mílíọ̀nsì ni ṣùgbọ́n ẹyọ kan bẹ̀ lọ́lọ́ nẹ́ẹ̀dì ẹyọ kan bẹ̀ tọkùnrin bá sì ti súnmọ́ obìnrin ànábì jẹ́ kó yá pé àtẹ́lẹwọ́ màláíkà tọ́lọ́ ń fi sílé tó fi sí ìcháàjì àpòlùkẹ́ obìnrin ráhámù obìnrin òní ọ́dá sí yóò wà gbẹ́lọ́n lérè pé mukhallaqatin aw ghayru mukhallaqah ọlọ́run sọ fẹ́ fi dẹ́dà ní àbó òfin dẹ́dà tọ́lọ́ bá ní ìní ìdí ẹ̀yọ́ dálẹ̀ obìnrin ọ̀tọ̀ wá nítọ̀ padà ṣùgbọ́n tọ́lọ́ bá ní mukhallaqah ni yóò wà á la skẹ́ẹ̀ṣì ara rẹ̀ yóò sẹ̀ la plan yóò yọ ojú nínú onútìfà yẹn gẹ́gẹ́ ìní ọ̀ wà á dá sínú àpò òbí lẹ́yọ̀kan tí yóò wọlé nígbà ọ̀bá wa wà bẹ́ẹ̀ ọlọ́run ti wá protect ẹnì kọ̀ọ̀kan wa látìgbà tá a ti wà ní nútìfà yẹn sínú zulumatu mẹ́ta bẹ́lọ̀ sọ́nù sọ́tù zumar but kó tó di pé wọ́n fi síbẹ̀ nígbàtí omi lọ́gbọ́lọ́gbọ́ yẹn ọ̀tọ̀ tó ní sùlálà ọ̀tọ̀ ní nútìfà sùlálà òun náà ni intiza'u shay wa ikhrajuhu birrifqi intiza'u shay ìgbà tó mi bómi yẹn ṣe ń bọ̀ tẹ́lẹ̀ dáfíkì ni yọ́ ma ti àwọn ọlọ́pàá tó bá ti dán ọ̀dọ̀ obìnrin tí ẹ ti rò pẹ́tọ̀ láti máa lọ nú àpòlùkẹ́ yẹn pẹ̀lú rífkù ni sùlálà nìyẹn omi náà ni yóò wà wọ́n nínú obìnrin bí ó sì wà ń bẹ̀ ànábì ní 40 days àkọ́kọ́ tí spam yẹn bá wà ń bẹ̀ nutfa náà ni ó wà omi lọ́gbọ́lọ́gbọ́ yẹn ni ó wà tó bá di 40 days ẹ̀kejì yóò di kíni o yóò di alákọ̀ yóò di ẹ̀jẹ̀ kíkí
40 days kejì náà 40 days kẹta in tá a sọ yìí bá nàbí ṣe ń sọ náà àdéhìsì yìí kí wọ́n sọ náà òwe tó wà ẹ sọ bẹ́ẹ̀ báìbù ló tún ti rú eléyìí ìwọ tó ń ṣe Islam ó ti ṣòfò dànù ẹ máa ní òfò rẹ̀ ṣebí táwọn mẹ́sìn lọ kọ́ skul mẹ́sìn ní Kùránì ti sọ kalẹ̀ sẹ́ńtì discover mẹ́sìn ó ní 40 days kẹta ẹ lọ wo gbogbo bí ẹ ṣe yá sínú ilé ìwé sáyẹ́nsì ẹni tó wà ní 40 days ọ̀sẹ̀ wá ń yà fún àná bí ti yà fáwà tipẹ́tipẹ́ tá a ti kànú kọ́lọ̀ rọ̀ sóò so tó bá délé ẹ̀kẹta ànábì ni yóò di múdígà yóò di bí ẹran àjẹgbémè bá sí ẹran ìgbó tí wọ́n wà bá ọlọ́run wá protect jenin oní à ń pè ní ọlẹ̀ ẹnu onítọ́wà náà jenin jámù rẹ̀ ní àjínà Islam yìí ṣe ẹ̀sẹ̀ kan tí ò make provision fún ọlẹ̀ ẹnu ọba tó make provision wá dúró wà látọ̀rọ̀ ń ṣe é bọ̀ nínú ẹnì kọ̀ọ̀kan wa ibi tí mo lọ nìyẹn o kéèyàn wá dáyé tẹ́kọ́ mọ̀ lọ kó dáyé tẹ́kọ́ òkú ò lè dọ́gbọ́n sọ́rọ̀ ara wọn ọlọ́run bá ní kí ọlọ́wà protect ẹnì kọ̀ọ̀kan gbogbo alágbá stages yẹn kọjá o ọwọ́ á fi wá sínú òkun mẹ́ta bó ìsọnu sọ́tù súnmọ́ òkú àkọ́kọ́ ni pé wọ́n wá gbé bá sí ẹran sínú keys nylon ọ̀rá báyìí ọmọ wà ń bẹ̀ wọ́n wá inú òkú kan nù wọ́n wá fi ọ̀rá yẹn wọ́n fi sínú àpò bímọ obìnrin ó di méjì òkun di méjì àpò bímọ obìnrin ọwá wà ná ẹ̀wọ̀n náà ti kọfà ló jẹ́ pé ààbọ̀ síbi ahkamu al-janin al-ahkam al-muta'alliqatu bil-janin ọ̀pọ̀ ìdájọ́ bí owó ní inayatul Islam bil-janin ọ̀nà wo ni Islam gbà ní àkọkànsí fún tí ò tí ìdáyé ẹwọ bí Islam ṣe ń tọ́jú rẹ̀ bọ̀ ẹ̀sìn wo ló tọ́jú orí bá ẹ̀sìn wo ní ẹ̀sẹ̀ rẹ̀ ìdẹ́ ti tọ́jú orí ó tún wá ní àkáàm ó láwọn ẹ̀tọ́ kan tó yún yẹn ní bó ṣe wà náà tó ò gbọ́dọ̀ ṣe tó o bá ṣe ọ̀daràn kí làwọn àmójútó tí Islam mójútó yún náà á sọ yẹn ó fẹ́ pé ibi màníjù lọ́lọ́n ti dá wa àwọn àfáà tí wọ́n ní spáàmù ẹgbẹ́ ni wọ́n ní ṣe bí tí ó bá jẹ́ pé bóòlà náà bí sí fọ́ àwọn tí ẹ ní èsì ẹgbẹ́ wọ́n ní ẹlọ́nù ríwáyà tó tẹ̀lé ríwáyà Muslim ìyàwó ẹ̀ṣà ní ìgbà míì wà kúntù àfúrọ́kù máa sì máa bá nàbí gbẹ spáàmù yẹ kó níbi aṣọ rẹ̀ so spáàmù yóò ti gbẹ ma wá bá fọ́ sí báyìí tí ma kẹ́ gbá báyìí so ànàbí ó sì lọ fásọ kírun bẹ́ẹ̀ àwọn àfáà ní a jẹ́ pé kì í ṣe ẹ̀gbẹ́ náà torí pé fífọ́ tánàbí sì fi lọ kì í ṣe pọ́lọ́ òun fọ́ nísìn yóò ní spáàmù mi àmọ́ ẹgbẹ́ lára ànàbí sallallahu alaihi wasallam tó wọ́n rí lára sọ tó ti fẹ́ lọ kírun òwò kàbá fọ́gbọ̀n náà báyìí yóò sì lọ kírun níbẹ̀ ìyàtọ̀ wá ń bẹ wọ́n ní tó bá jẹ pé ọba tutù wọ́n kẹfẹ́ fún wa fífọ̀ tí ẹ náà níbi fọ́nà àdíṣà àwọn afáàtì ẹlọ́jú bẹ́rẹ̀ kejì fífọ̀ tí ẹ fọ́mẹ̀ bá bí tẹ̀lifíìs pé ìṣàfọ̀mọ̀ lásán kí ọ̀kẹ́ fi kílẹ̀ àkàn kìí ṣe pé torí pọ́jẹ́gbé torí pé tó bá jẹ pọ́jẹ́gbé ni tí ẹ̀ lè sọ pé ìgbẹ́ tútù tó bá yí aṣọ àti ìgbẹ́ tó gbẹ ṣé yàtọ̀ mìíràn ní méjèèjì àtútù àti gbígbẹ ẹ̀gbin méjèèjì tó ẹgbẹ́ spáàmù náà bá jẹ́gbé ni tútù rẹ̀ àti gbígbẹ rẹ̀ náà jẹ́gbé ni but ànábì ń fi gbígbẹ rẹ̀ kírun tó sì wà lára aṣọ bẹ́ẹ̀ torí parí ó sì sẹ́kù bẹ́ẹ̀ a jẹ́ pé spáàmù ṣe ń tọ́ irun ṣùgbọ́n torí ipò tútù tó wà lára aṣọ òun ni ó jẹ́ kánàbí ọ̀kà fomi sí báyẹn nítorí ojú rẹ̀ ní títí ìmọ́tótó kìí ṣe pé ọ̀fọ̀ mẹ́mbà bí tẹ̀lifíìfù ni kìí ṣe wípé nítorí kọ́ jẹ́ ẹ̀gbin eléyìn òní kọ́ olùrọ̀jì english pàtàkì jùlọ nígbà ìpínlẹ̀ ọlọ́run ti dá wa ọlọ́run ò sì dá wa ń bí ẹ̀gbin ìyẹn clear ọ wà lè máa dórí ẹlòmírù kí wà láà ń lọ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bàsì ìyẹn á clear rẹ̀ ọ̀rọ̀ wíwẹ̀ torí pé gbígbà kọjá ibi títọ̀ ń gbà kọjá tí swamu gbà kọjá ìlọ́dá wàhálà alẹ́
àti kíkara abẹ́ méjì tọ́kara wọn wà ilá sperm gẹ́gẹ́ fúnra rẹ̀ ìṣẹ́gbẹ̀ ṣùgbọ́n kọ̀dìjárọ̀ mọ́jírọ́ albaul ibi tí báwùlù sí gbà nínú ìmọ̀tọ́lọ́sì sí náà ní pé marajal bahraini yaltaqiyan baynahuma barizahun la yabghiyan Ọlọ́run dá àwọn omi kan kìí sómi òkun àtọ̀sà nìkan ní orí kára wọn inú agbáríwá ẹ̀mọ́ omi lọ́wọ́ ń bẹ lásìkò tí tọ́ bá wà kẹ̀lẹ̀bẹ̀ ọ̀jáde ikún wà ń bẹ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì ń jọ ń bá wìkánà la yabghiyan àwọn òsì tó pàdé ìtọ̀ ààyè ibi tí ó gbà iná ẹ̀ ní spam ọgbà ṣùgbọ́n wọn ò ní wá lásìkò kan náà baynahuma barizahun la yabghiyan. So eléyìn ò jẹ́ ṣùgbọ́n náà àǹfààní àdífì a rí pé Ànábì sallallahu alaihi wasallam a máa ṣe kídímà ara rẹ̀ fún rẹ̀ lọ́fọ́ ibi tí spam eléyìn ò ń tọ́ka sí tàwádù Ànábì ìtẹríba rẹ̀ àìtòrí tí àwáṣà náà ló ń bá ṣe eléyìn ò ń tọ́ka sí pé obìnrin máa ń ṣe kídímà ọkọ so àtàwọn àǹfààní mi tó ẹgbẹ́ inshallah tó bá dídọ́ mẹ́jọ á sọ ń pa ọ̀rọ̀ ahkamul janin torí pé a ti bọ́ síbi tí spáàmù máa ń dà kí ni ìtọ́jú tí spáàmù ní fóní onú in tí ó tí spáàmù ń dà ibi tí a ti dá wa a sọ díẹ̀ ká tó máa kàwọn àdísì ikú lọ insha Allah subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta so àwọn ọmọ ìyá ìjọba ní láwọn ọmọ máa fọdú sí ló dára ìṣẹ́ ìlú tó wá sọ̀rọ̀ ìjọba láti lọ́wọ́. Dáhùn sọ́tí bí ma nígbà jáde láàrin èèyàn yìí wẹ́ ti dọ̀rọ̀ yẹn tó ti báyìí ádàbì ṣáwá àwọn bègẹ́rì ṣáwá ṣùgbọ́n inú tí ń sọ̀yàn dẹ́ ẹn tí ó lọ wẹ̀wẹ̀ ẹ̀sìn òrójì lè mani subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk